Akẹ́kọ̀ọ́ Fasiti NOUN jáde láyé nípínlẹ̀ Èkó. Akẹ́kọ̀ọ́ Fasiti National Open University kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akẹẹkọ ló ti gbẹ́mìí lásìkò tó ń ṣe ìdánwò rẹ̀ nínú gbọ̀ngàn ìdánwò Victoria Island Study Center nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ iléèwé ọ̀hún kò gbìyànjú tó rárá lórí ọ̀rọ̀ kókà. Wọ́n ní ṣe ló sùn sílẹ̀ fún nǹkan bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọn kò ṣe nǹkan kan sí i, tí wọn kò sì jẹ́ káwọn akẹgbẹ́ rẹ̀ fọwọ́ kàn rárá. Lára àwọn tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó pe orúkọ ara rẹ̀ ní Bùkọ́lá sọ pé ọ̀kan lára àwọn olùkọ́ àgbà tó jẹ́ obìnrin wà lára àwọn tí wọ́n sọ pé kí ẹnikẹ́ni má ṣe fọwọ́ kan Michael níbi tó dùbúlẹ̀ sí. Bùkọ́lá ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní dédé aago 11 òwúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun. Àmọ́ ṣá, àwọn adarí ọgbà iléèwé náà kò tí ì sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún títí di àsìkò tí à ń kó ìròyìn jọ.